ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. ẹ̀wọ̀n náà Èkìtì ò lọ jàre ṣáà ní parí ṣó báyìí nígbà Èkìtì àárí ṣe mo fẹ́ ṣe ní ìrí ṣe. ẹ bá wa gbóhùn sókè ọlá something ọlá kówó pé bá wa gbóhùn sókè. Please check your WhatsApp. Okay, Mr. Femi, thank you. ọlá kówó pé bá wa gbóhùn sókè o owó pé gbọ́dọ̀ kówó sílẹ̀ pé owó ti pé tẹ́lẹ̀. Ọlọ́ni rí nọ́mbà Mr. Femi bá mi send nọ́mbà yín sí ẹjọ́ bá mi no ẹ kàn ṣe mí ní i Mr. Femi ṣe mí ní i ọlá sọmi tẹ́wà sọ àwọn drop yín o ọlá kówó pé àwọn drop yín o Mr. Femi ẹ send mi ní okay ṣé ilẹ̀ ń type lọ́wọ́ okay God bless you mo ti rí o ẹ ṣé Mr. Femi wọ́n fún wa ní 50k Yorùbáwùyí fans èmi ò pẹ́ níta wọnà Ọlọ́run mo kàn mọ̀ pé ẹ̀ní táwọ̀ mi mo bọ́lá ṣe máa ṣe o mo mọ̀ pé ẹ̀ní táwọ̀ ná. bàbá Èkìtì fẹ́ fún wa ní ìròwó yẹ ṣe àná bàbá Èkìtì o Mr. Femi thank you ọwọ́ yẹn wá lọ sókè ẹ̀ní dààmú o ẹ kì í fi nọ́mbà mi pè bàbá Èkìtì Ṣàngó mo ní bàbá Èkìtì lórúkọ bàbá Èkìtì Ṣàngó dé wọ́n lọ sókè ọdẹ Sunday Igboho àti ìwé ẹkùn lọ sókè ọdẹ wọ́n lọ sí ìlú Yorùbáwùyí wọ́n lọ sí ìlú Yorùbáwùyí wọ́n délé Yorùbáwùyí wọ́n ní ilé bàbá Yorùbáwùyí rẹ o ilé bàbá títí ilé bàbá mi wà mo sọ pé mo lè lè yọ mẹ́rin lẹ wá èyí mélòó ni ẹ sùn òkè ọdẹ tó bá jẹ́ 1000 ẹ máa sùn ẹ máa jí àwọn afẹ́rẹ́ wa sọ pé sẹ́yìn odi ni ó máa ṣe lára mi o kò dá kéèyàn bí ọmọ kọ́mọ yẹn wá ya bó wọn ó sùn àríwá bẹ́ẹ̀ Èkìtì pé àríwá bẹ́ẹ̀ Èkìtì pé ó mi àríwá bẹ́ẹ̀ Èkìtì pé nẹ́tíwọ̀kì wọn ò dáa aláwọ̀ ó yẹ ká fún bàbá Èkìtì gan lówó bàbá Èkìtì gan di sáfù àti gbowó because ó yẹ gbọ́n sókè sà ń gbọ́ yín ẹ̀ka alẹ́kìlẹ́rì àsìkò yìí o. Yes, ma mo ní má bínú jẹta program tí à ń ṣe lọ ní jẹta mo ní tí má ti débi tí mò ń lọ tó lè ti wá ṣú mi lè sọ̀rọ̀ mọ́ nípa ti ó yà kẹjọ lókè kí lẹ sọ báyìí lálẹ́ yìí tó ń ṣe wọlé ni. ẹ má máa pẹ́ dé class àlè máa repeat subject o. Ẹ má bínú. next time amánikẹ́ kúnlẹ̀ kẹ́kẹ́ wọ yín sókè ni. àwọn ìwé ẹkùn àwọn Sunday Igboho wọn lọ sí òkè ọdẹ lẹ́nu òkè ọdẹ tó dẹ̀ lọ yẹn òkè ọdẹ yẹn ní ìlú Yorùbáwùyí fẹ́ ń wò yìí. bàbá Èkìtì bá wa mute bàbá Èkìtì ẹ mute bàbá Èkìtì ti bá aṣọ bàbá Èkìtì ẹ mute. ẹ mọ̀ kí n gba copyright bàbá Èkìtì máa drop yín o. bàbá Èkìtì kíní fẹ́ ríngì tònú yìí yẹn mo lè gba copyright lórí ẹ̀. bàbá wa ẹ bá wa gbóhùn sókè lórí bàbá Èkìtì ẹ hold on síbẹ̀ hold on sórí fóònù à ń gbọ́ yín bàbá wa so wọ́n lọ sí kí lórúkọ ẹ̀ wọ́n lọ sókè ọdẹ so àwa rí àwọn mọ́tò tí wọ́n kó lọ àdúgbò tó kó lọ sókè ọdẹ pé àwa rí àwọn guys tí wọ́n tẹ̀lé wọn pé voluntarily wọ́n fi ìyàwó sílé wọn fọmọ sílé wọ́n dẹ̀ ń káàkiri gbogbo onígbó báyìí mo á ní Yorùbáwùyí fans bóyá pé ẹni àmọ́ àtàbá ti ní ẹni tàbí wọ́n ti ń jáde lọ tó bá ní 1000 tó ní 5000 tó ní 200 a máa gbà a máa fi assist wọn lórí page Yorùbáwùyí anyway tó máa lọ ní òtò starting from èmi náà ti lọ sókè ọdẹ tó ti lọ sí ìlú bàbá mi Ọlọ́run máa tátán síbẹ̀ ògùn gbọ́ so kó tó ṣẹlẹ̀ nìyẹn lẹ́kìtì kí lẹ mú bọ̀ látòkè ọdẹ kí ló ṣẹlẹ̀ lókè ó tún ti kọ́ọ̀tù inú wo ni bàbá Èkìtì ń gbé bá bàbá Èkìtì inú wo lẹ ń gbé bá wọn yín ti sú mi jàre lákàlẹ̀ nọ́mbà bàbá Èkìtì ò làbí ká try account number àwọn bí àyẹn máa lọ fóònù bàbá Èkìtì ò lọ bí ká try account number bàbá Èkìtì bóyá àyẹn máa lọ
èèyàn kan tẹ bá pè mí tí nọ́mbà mi ò bá lọ ẹ try account number mi lóní network Yorùbá pẹ̀lú nǹkan tó bá fọ́nì ẹ ṣe lẹ́fà ilẹ̀ yín bẹ̀ bá mi download tap send ó wà lára yín bẹ̀ torí ẹ̀ ni account number yín kò ṣe gbẹ́nu sókè 36,800. Abẹ́kìtì wá fún wa ní feedback o ìyá wa Ṣósànyà. 23480333575. Ìyá wa Ṣósànyà wọ́n fún wa ní 36,800 ẹ ṣe gan ẹ ṣe bóyá ìyá wa nàbí bàbá wa 36,800 adúpẹ́ gan lọ́wọ́ yín wàhálà dẹ̀ ló 3 hours lórí pé à ń ṣe Ọlọ́run ṣàánú fún mi. Bàbá Èkìtì jẹ́ lọ́wọ́ nọ́mbà mi fi pè mí. Yorubaland fans wọ́n yarí délẹ̀ sẹ́ Yorubaland fans wọ́n yarí wọn láwọn ò ní gbà lẹ́nu sẹ́ àní gbà sẹ́ lórí ètò Yorubaland àní gbà. Ẹ bá wa gbọ́n sókè. Hello, ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun ẹ káàbọ̀ 25. Àkó àlejò Májàsọ́lá lókè ọdẹ. Májàsọ́lá wò òkè ọdẹ owó òkè ọdẹ ẹ̀dẹ̀ wọlé mọ́kùnrin yín lórí. Ọ̀dẹ̀dẹ̀ mò ń wò lọ́wọ́ lórí TV yín láìtù báyìí mò ń wò lọ́wọ́. Ẹ̀yà ẹ ṣeun o. Olúwa ṣeun adúpẹ́ àwọn àgbọ̀nà dúpẹ́ ìgbàjà lèmi náà àtijọ́ ọmọ ìyá kan náà lèmi àti. Kí ni àkáǹtì tí a fi síta ẹ mo rí pé First Bank ni. First Bank ni mo pè First Bank mo ní àwọn tó wà ní ìlú òyìnbó àwọn la máa fún ní PayPal First Bank nìyẹn ẹni tó bá fẹ́ àkáǹtì ìlú òyìnbó a máa fún ẹni tó bá fẹ́ àkáǹtì Nàìjíríà máa fún. Mo fẹ́ fowó náà bá sí àkáǹtì. Ó dà ẹ bá mi send receipt o. Ó dà. Ẹ ṣeun. Ọmọ Ìgbàjà lèmi náà ó kéré tó ní ilé ọmọ Wòyérà kí má bà rẹ ẹrúkẹrú. Ẹrúkẹrú abúlé lẹ́nu. Ọlọ́run jẹ́ o àmọ́ kéré délé àbọ̀ ọlọ́run máa dájú. Ẹ ṣeun. Ẹ ṣe ọlọ́run ìgbóná ò ní bàjẹ́ o. Ẹ ṣeun. Àmín. Ẹ ṣeun. Ẹnìkan tó bá mi send 25 ẹ jẹ́ bá mi send orúkọ mi orúkọ yín nìkan tẹ send o 2,500 mi ìdẹ̀ orúkọ yín bank name first mi orúkọ yín ni. Ẹ dákun tó rọlẹ́ ẹ mọ́ gborúkọ pamọ́ ẹ dákun ẹ̀ ní ṣòfò akálòlò ní mí ẹ dákun ẹ̀ ní dààmú ẹ dákun ẹ bá mi send orúkọ yẹn máa dárúkọ yín mà bó jẹ́ Mrs A ẹ dákun Mrs A àbí Mrs B ẹ dákun tó rọlọ́ ẹ̀ ní ṣòfò ẹ dákun bá mi dárúkọ yín ẹ dákun ẹ̀ ní dààmú ẹ̀ ní ṣòfò ẹ dárúkọ yín o ẹ mọ̀ wọ́n ṣà ń bínú ní Yorubaland fans 100k níbo ṣé ẹ ń bẹ́ẹ̀ ni Yorubaland fans ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyá wa ọ̀ṣọ́ ẹ ṣeun gan Yorubaland fans kúkú mọ̀kọ́ tí mo fẹ́ sọ fún yín mo ṣàmọ̀ pé iná ò ní tán wọ gbogbo yín ṣá gbogbo pátá ní dààmú ẹ ṣé o àwọn yẹn máa fún mi lówó authentic tí máa gbà yín lójú ẹ ń bèrè àkáǹtì lórí TikTok tí máa sàn yín lójú ẹ máa wá sí kọ́mẹ́ǹtì kan máa bèrè àkáǹtì ẹ máa lọ sórí YouTube máa tẹ̀ yín ní kò bẹ́ẹ̀ àgbàlagbà ni àbí mo ní òpá àgbàlagbà ni máa fún yín ní blow lẹ́yìn. Fine. Ẹ ti send receipt ẹ máa wo ẹ ṣeun wọ́n ní Kwara níyà àwọn ti wá Èkìtì lọ́fà ẹ̀yà ẹ káàbọ̀ ẹ ṣeun authentic ẹ má provoke mi lálẹ́ yìí o ta ló tún fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn kan tó fẹ́ sọ̀rọ̀ lórí TikTok náà ìyá wa tó fún àbí bàbá wa ẹjọ́ dádì ẹ má bínú star mo ti orúkọ yín ọlọ́run mú yín o orúkọ yín ti hàn níbi kíní Mr. Délé wọ́n fún 125 wọn fẹ́ sẹ́ǹdì orúkọ wọn ya hàn ní WhatsApp wọn mo ya gbé orúkọ wọn sí èmi lè máa kó bá ọlọ́run má jẹ́ ń dáràn ẹ lè wá ń gbé òsòkè. nọ́mbà bàbá Èkìtì màá dàgbé lọ́wọ́ bàbá Èkìtì báyìí.
Bàbá Èkìtì dẹ̀ ń try ti pè wọlé o mo tẹ̀lé bí akaka fún Bàbá Èkìtì gan níye kan ó fẹ́ fún wa ní feedback bó ṣe lọ bó ṣe bọ̀ account transaction wàhálà owó ti pọ̀ Yorùbáwùyí fans ẹ kiss mi Yorùbáwùyí fans mo lọ fún yín dákú ẹ̀ sí. 20k ẹnìkan jẹ́ Àbẹ̀ní wọ́n fún wa 20k màá kọ orúkọ wọn sórúkọ mi èmi Àbẹ̀ní tèmi ni o ìyàwó Àbẹ̀ní wọ́n fún wa 20k màámi Àbẹ̀ní sẹ́yìn ò burú ṣá ìyàwó Àbẹ̀ní wọ́n fún wa 20k Yorùbáwùyí Ìgbòho ní Canada ni mo wà ọ̀rọ̀ Ìgbòho ti sú mi mo fẹ́ lọ ta Ìgbòho mo pè wá mo fẹ́ fi gbà pààrọ̀ ni Sunday Ìgbòho màá lọ fi gbà pààrọ̀ because kò mọbi tí èmi odidi ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ kò mọbi tí mo wà mistake ni olóyè ìṣàwà mistake ni mo kọ́ àwọn ọmọkùnrin Amẹ́ríkà ni mo wà mistake ni èmi náà kàn ń ṣàkárà wọn pé wọn ò ní ìyá wọn ò ní bàbá tí máa ń nà wọn kò sí tó máa gbà wọn lọ́wọ́ mi ṣé ká parí ètò ẹ jẹ́ ká parí ètò. You kiss me I kiss you jàre God bless èèyàn kan ló kiss mi mo kiss gbogbo yín èèyàn kan péré ló kiss mi padà ẹ ṣé jàre mo love yín. Olóyè ọ̀rẹ́ mi mo fẹ́ lọ ta olóyè ó fún mi ní problem. Thank you thank you ẹ ṣé gan mo dúpẹ́ 38,800 tí mo kọ́ 36,800 ok mo ti kọ́ sọ́sàn yà ẹ ṣé. Bàbá Èkìtì yẹ wọ́n fẹ́ fún wa ní feedback kó tó bá lọ sí Kwara network Bàbá Èkìtì ò dá wọ́n wá sórí TikTok wọn ò rí ṣe àwọn sórí Facebook wọn wá sórí WhatsApp náà network ìlú wọn ni ò dá. Bàbá Èkìtì I don't know ẹ ṣé kábàárà kàtó I kiss you tìjàre ìyàwó Àbẹ̀ní tó fún wa lórí 20k orúkọ mi ni mo kọ sí o because ẹ lè má bá mi jórúkọ kẹkẹ tó máa wá send owó sí wa so èmi àti àwọn ní Àbẹ̀ní times 2 ló fún wa lówùyí ìyá adé bẹ́ẹ̀ ni mo fẹ́ ra Ìgbò ẹ fẹ́ ra Ìgbò àti Yorùbáwùyí ọlọ́mọ àjẹ Ìgbò nìkan ni màá tà fún yín ẹ lè ra èmi torí màá fún yín ní problem màá fún yín ní bàbá problem ẹjọ tálọ ẹjọ kan play fídíò olóyè tán fún àwọn tó ẹ̀ṣẹ̀ wọlé àwọn late comer mi ní sọ̀rọ̀ sí torí àwọn late comer tó ẹ̀ṣẹ̀ wọlé ká play láti bẹ̀rẹ̀ olóyè Àdìsá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn ìgbà tó wà. owó epo òyì yà now at okay orders Yorùbáwùyí town. Okay orders. àti wà ní òkè ọdẹ o láti dájí àti wà ní òkè ọdẹ o nílùú Yorùbáwùyí ayé là ń gbé Àbẹ̀ní ayé là ń gbé ìlú ayé là ń gbére o ayé là ń gbé Àbẹ̀ní ìlú ayé là ń gbé Àbẹ̀ní rè o 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 àti wà ní akọkọ wá bẹ́ẹ̀ kó wá rí ẹyà rẹ tó àti wà ní ìlú ayé là ń gbé o àti wà ní ìlú ayé là ń gbé o ìlú ayé là ń gbé Àbẹ̀ní rè o àṣẹ ń wọ ọdẹ òkè ọdẹ ni o. orúkọ mi ló ń pè ayé là ń gbé òkè ọdẹ ni o mo rò pé wọ́n lé pọ́ńbì báyìí. iṣẹ́ ìdí náà ń gbé o Bàbá Èkìtì aláìsílẹ̀ ẹ bẹ́ẹ̀ rí epo ni epo náà ni wọ́n fẹ́ kà ẹ̀ náà. ó wà á lẹ́kọ̀ọ́. má jàre o. àwọn òkè ọdẹ tún jáde bámúbámú. a wà lókè ọdẹ a ṣe ń dún òkè ọdẹ ni o nílùú ayé là ń gbé Àbẹ̀ní. ẹ̀rí tá a lè sunlé ni a lè sunlé a lè jẹun bá bá jẹun à nílé yàgbẹ́.
ṣé ń gbọ́ pé madam yẹn sọ̀rọ̀ bí Yorùbáwùyí ṣé ẹ rí pé òun àti ìyá yẹn àti Yorùbáwùyí fẹ́ jọra wọn. Ọ̀rẹ́ kìí ti sọ àwọn fámìlì mi lé ní ẹ ló. Ẹ kálẹ́ yes ma. Mo ṣe ẹ ti rí receipt. Ok, máa wo nísìn. Ok. Ẹ ṣe mà. Ṣé fẹ́ dá sẹ́tò ni àbí receipt ni ẹ fẹ́ sọ? No, receipt ni mo fẹ́ sọ. Ó dà ẹ ṣe God bless you for calling me. Ẹ ṣe mo love you. Ok. Ẹ ṣe mà. Ok. Ọ̀rẹ́ kìí ti sọ àwọn fámìlì mi. Ìjọ ọdẹ ní oṣù rẹ̀ kó wọ́n lé pọ́n bíbá yìí. Sá epo wà mẹ́rin fún mi. Ẹ bẹ́ẹ̀ rí epo ni. Epo náà ni wọ́n fẹ́ ká ẹ̀ náà. Má jàre o. A wà lókè ọdẹ. A ṣe ń dé òkè ọdẹ ni o. Nílùú ayé là ń gbé Àbẹ̀ní. Ẹ̀rí tá lè súnlé ni àlè súnlé àlè jẹun bá jẹun ànílé yàgbẹ́. Ṣé ń gbọ́ pé madam yẹn sọ̀rọ̀ bí Yorùbáwùyí? Ìyàwó òjò tàti. Ṣé ẹ rí pé òun àti ìyá yẹn àti Yorùbáwùyí fẹ́ jọra wọn? Ìlú ayé là ń gbé Àbẹ̀ní rè o. Òkè ọdẹ. We are now at Òkè ọdẹ. Òkè ọdẹ. Ó ga láti dájí o. Ta ló wà ń bẹ̀? Hello, ID, Coke. Káfí rẹ̀ ń gbẹ láti dájí. Mi rò pé ara epo ni o. Ṣé POS wà? Ṣé POS wà? Smart. Àwọn ọmọ ẹ̀ wà lówó ẹ̀jọ́ àwọn ọmọ ìyá wa. Smart. About 20,000 there, 1972. Òkè ọdẹ lẹ́ wò yẹn o, òkè ọdẹ lẹ́rìí o, ṣé wọ́n fi ṣe My landlord. Landlord mi rè o. Òkìṣẹ́. Yàrá ọmọ ìwé ọkùn. Ṣé kò gọ́dẹ nínú yìí? Òkè ọdẹ. òkè ọdẹ kọ́. Ọdẹ. Jẹ́mi kúrò ìtọ́ ẹ kúrò lọ́rọ̀ náà. Wọ́n kúrò lórí ẹ̀ lọ. Ẹ wo àti wọ̀lú rèé o, àti wọ ìdílé. Ìyàwó yóò ti lọ sí hospital báyìí. Àti àfẹ́ gbé bọ́dé. Àwọn ìkọ́ni sùkọ́ pàgàtà tí ó fẹ́ blọọkì wọ́n ti blọọkì kọ̀ọ̀dọ̀. Wọ́n fẹ́ ní sọ́ọ̀ṣẹ̀ yára. Agogun bàtìdà kálọ̀rà ń gbòòrò. Owó epo náà ni mo ní kó gbà. Àwọn èèyàn wá tẹ̀lé lẹ́yìn àwọn ẹgbẹ́ wa láì gba sálárì. Láì gba sálárì. Yóògùn. Bàbá mi. Yóògùn. Àbí o. Mo sọ pé mi àti gbogbo wa lọ́jọ́ kalẹ̀ òrìṣà nígbà yẹn. Ẹ̀fẹ́ bìdìbò. Ókè láì gba sálárì. Níbo ni adúrú àwọn èèyàn yìí ti tẹ̀lé sọ́lẹ̀ ìgbò wọ́n méjì.
This is Òkè Ọdẹ. Òkè Ọdẹ ní Kwara State, Ìgbómìnà, ìlú Yorùbáwùyí. Àbẹ̀ní ayé là ń gbé, ìlú ẹni mo dé yìí o. Ìlú Àbẹ̀ní ayé là ń gbé. This is my boy. Ìlú Àbẹ̀ní ayé là ń gbé. Òkè Ọdẹ rèé. Ṣé ráwọn èèyàn? Ṣé ráwọn ọmọ ọkọ? Fẹ́ẹ̀tì là ń lọ. Àlàyé kò ṣe kó ní mọ́tò mo fẹ́ lọ rí kó ní. Ok. Wọ́n ní kò sí lè kó wájú mọ́. Omeyọ ìlú Yorùbáwùyí rèé o. Ìlú Yorùbáwùyí rèé o. Ìlú ayé là ń gbé rèé o. Ìlú ayé là ń gbé Àbẹ̀ní rèé o. Ìlú ayé là ń gbé rèé o. Ẹ ṣe rè mami, ojú òde ti. Ìlú ayé là ń gbé rèé. Yorùbáwùyí. Ìlú ẹ̀rẹ́ o. Tó ké bí. Ṣé a sì ń délé kábíyèsí wọn ṣá? Ó ti di dandan. Ìlú Yorùbáwùyí kọ́ ni. Ibẹ̀ ni Òkè Ọdẹ rèé. Òkè Ọdẹ láwa yìí. Ìlú ayé là ń gbé rèé. Lọ́kọ́ bá kọ́ kókó fira epo. Báyìí máa bá mú sínú mọ́tò máa gbà. Oh, smart. Ṣùkú dání náà ó dà nǹkan nígbà láyé náà fún àwọn bá rẹ̀ gbogbo ẹ̀mú bọ̀dì ni. Ṣé mọ́tò wá ti mú fún nísì? Ṣé mọ́tò ti mú fún nísì? Ṣùkú dání náà. Ṣùgbọ́n ṣùkú dání náà. Ó dà nǹkan ní olóyè ní pé kẹ́fíbọ̀dì ẹni tó bá ní ìdẹ́po. Mọ́tò kẹ́ ẹ̀ wo kẹ̀kẹ́ àgbógbó. Àtẹ̀lé àwọn mọ́tò yẹn, àti ẹ̀ búkù, àti kòkòrò ẹ̀ ká. Àwọn ní kí wọ́n ra epo 100,000. Which I know kò lè tó láti Ìbàdàn sí Òkè Ọdẹ. Àlọ́ àpapọ̀, àlọ́ ọmọ epo 100,000. Àwọn sọ pé wọ́n lè kó 100,000. We are now at Òkè Ọdẹ ní Kwara State. Ẹ mú gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ àná tí wọ́n gbé èèyàn tí wọ́n wá ṣekú pa àwọn èèyàn bí báyìí. So we are in town now. Hello, bàbá. Wọ́n sá fún. Hello. Bàbá Èkìtì mo ti gbé kọ́ọ̀lù yín, mo ti gbé kọ́ọ̀lù bàbá Èkìtì. Hello. Ogun máa jà nẹ́tíwọ̀kì máa gbébọn o. Ogun jà nẹ́tíwọ̀kì bàbá Èkìtì wọ́n fẹ́ fún wa ní feedback. Òkèdè tí wọ́n lọ yẹn wọ́n ṣàfẹ́ sọ̀rọ̀ ṣáá ni. Bàbá Èkìtì ṣàfẹ́ wọ́n fẹ́ lọ́mọ ọba kí la wá fẹ́ ṣe sí nẹ́tíwọ̀kì bàbá Èkìtì báyìí. Mrs. Ọ̀ṣọ́ mo ti pè látẹ̀kan o ẹ má lọ kọ́lẹ̀ méjì o. Mrs. Ọ̀ṣọ́ mo ti pè wọ́n lẹ́ẹ̀kan. Bàbá Èkìtì ṣàfẹ́ bá wa sọ̀rọ̀ Òkèdè tí wọ́n lọ yẹn
Number tí mo fi ṣe show náà ni 171850205573. Ìbẹ̀lẹ̀ máa send the receipt sí 71850205573. Ìbẹ̀lẹ̀ máa send the receipt sí. Bàbá kan tó fi nọ́mbà kejì pè mí. Pẹ̀lú bàbá Èkìtì àmọ́ wá dáre. Bàbá Èkìtì ṣàbẹ̀ wọ́n fẹ́. Ẹ ti send the receipt sí mi 50k. Ó kàn tó send owó mi ni o. Yorùbáwùyí fáǹsì Yorùbáwùyí èmi ò mọ bí ṣe fẹ́ ṣe yín sí mi ìta yín mọ́ mi ìta fáǹsì mi mọ́ o ìwọ tó bá lọ dúró sí kọ́nà tó gbé máa ra fáǹsì mi màá wọ́n ẹ lé pé mi ìta wọn mọ́ wọ́n ti ṣọtaláìsì mi Èkìtì connecting ló ń kọ kí láti sọ Èkìtì ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yé mo la ọwọ́ mọ́ kí tébù yé lórí ìyá mi o ẹ̀ ló wọ̀ Èkìtì ẹ̀ ló wọ̀ Èkìtì. Alo. Àti gbáwò Abẹ́kìtì ẹ̀ ló kí nǹkan kó má pè mọ́ olóyè fún lẹ́tọ̀ Abẹ́kìtì ó yá ẹja wa sí ẹrẹ́ wa sí ẹja wa sí ẹrẹ́ wa sí ẹja wa sí ó yá Abẹ́kìtì. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o Abẹ́kìtì kí yín o. Ẹjọ àwọn tèmi náà ti ń lọ díẹ̀díẹ̀ o. Ẹ mọ̀ yẹ ká wọn ti lọ má jẹ Yorùbáwùyí aláwọ̀ lílọ ẹjọ́. Mínísítà ọ̀ṣọ́ wọ́n tún fún wa ní ṣé ìṣọ́ lórúkọ wọn ṣá mú bọ̀. Abẹ́kìtì mo ń bọ̀ ẹni tí àwọn kan fún wa lówó ni o. Ìyá mi Búkì ó tún fún wa ní another 50,000 lẹ́yìn 20,000 tó kọ́ fún wa o. Abẹ́kìtì bá wa gbóhùn sókè. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ kúrìn tí ò rẹra. Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. Adúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa. Tó ń tì wá lẹ́yìn tó ń jẹ́ kó ṣeé ṣe. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó rán aláàánú sí ìran Yorùbá. Èmi wá dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kémi náà jẹ́ kan nínú àwọn. Èmi náà dúpẹ́ pé mo jẹ́ kan lára wọn o. Tó mọ̀nà tí ò ṣìnà. Torí màmá mi ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mò ń gbọ́ láti Ìbàdàn dé Ìlọrin bẹ̀rẹ̀ àwọn ìrìn tá a rìn lánàá Ìgbòho ra epo 1,200,000. Bẹ́ẹ̀ni ẹ parọ́. Eléyìí tá a tún bẹ̀rẹ̀ lénìí nígbà tá a tún bẹ̀rẹ̀ lénìí gbogbo ìgbà tá a wà ní òkè ọ̀dẹ̀s ara epo 900. Ibo lẹ wà. Díẹ̀ ló kù kókó 1 million. Ibo lẹ sọ pé ti epo 900,000. Òkè ọ̀dẹ̀s. Ẹ bá forúkọ Olúwa jẹ́ òkè ọ̀dẹ̀ lórúkọ Olúwa. Ní ìlú òkè ọ̀dẹ̀. Àbẹ̀ní ayé là gbé. Ṣé ẹni tí mo fẹ́ sọ lálẹ́ yìí? Èmi àtẹ̀yìn sì máa ráyè. Tẹ́nìyàn bá lọ sájò, ohun tó bá mú bọ̀ lájò, èèyàn máa ń fi sùúrù sọ ni. Ṣùgbọ́n ohun kan tí ó jẹ́ pé tí n bá gbé sùn lálẹ́ yìí, mi rò pé bí yàrá lè lórun sùn. Òun náà ni pé ó dá ká bí èèyàn nílé eré. Kẹ́nìyàn tó wá tú ara ẹ̀ bí. Ọlọ́run nínú mi gbowó lọ́wọ́ Àbẹ̀ní o. Èmi lówó ni mo fẹ́ fún yín tẹ́lẹ̀. Ọlọ́run nínú mi ayé là ń gbé òfún mi lówó o. Ṣùgbọ́n ayé là ń gbé ní bíbí re. Ó jáde nílé tó dára. Ìran wọn dẹ̀ láàánú. Ṣé gbọ́ mi? Abẹ́kìtì ti já. Torí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ rèé. Ẹni tó bá dáa orísun ẹ̀ láti máa mọ̀. Àti dénú èèyàn kan rí tá a dárúkọ ẹjọ́ lágbájá ọmọ lágbájá ó ní ìlú ló ti jáde. Wọ́n ní ẹ má dárúkọ ẹ̀ mo tẹ́ bá dárúkọ ẹ̀ níbi bẹ́ẹ̀ wọ́n máa sọ̀kò pa yín ni o. Ìran bàbá ìran ìyá ẹ̀ ẹni bí ni ìyá ẹ̀ o. Ìyá ẹ̀ wà lára àwọn tí ò jẹ́ kí ìlú yìí ó ti mi o. Wọ́n lé ìyá ẹ̀ kó òun lú ni o. Níwájú Central Mosque tó wà ní Òkè Ọdẹ nígbà tí májàsọlá páàkì mọ́tò tó ní kẹ́ni fún everybody kó máa rẹ pópó torí pé ìrìn wá sí jìnnà a sì ń lọ sí ṣòro kéni àti baba ńlá tó wọ́n dẹ̀ níbẹ̀ yẹn jìnnà. Èmi wá fẹsẹ̀ rìn torí mo máa ń yọjú nà gan.
mo máa ń yọjú náà. Àbẹ́ẹ̀kì ẹ máa fún mi lówó ẹran mi o tó mo ti ní kọ́ lọ ra ẹran kọ́ tó máa pa fún gbogbo yín o ẹ wá sá lọ sí gbàjà ẹ̀yà àti Májàsọ́lá. Ẹ má bínú ẹ máa sanwó mi fún mi. Ìrìn yẹn pọ̀ ní gbogbo ibi tó ti pe Májàsọ́lá. Kí àgbàlagbà máa ní Májàsọ́lá tí Májàsọ́lá ò bá dé lu ọ̀dọ̀ wa àwọn máa dákú. Ṣé gbọ́ mi? Àwa ò dẹ̀ lọ sí ilẹ̀ Ìgbómìnà, lọ sí Kwara State fún ìbànújẹ́. A lọ láti lọ kó ayọ̀. Májàsọ́lá lọ láti lọ kó ayọ̀ sọ́kọ̀ àwọn èèyàn pé òkè ìṣòro yìí very soon ó máa di pẹ̀tẹ́lẹ̀. Pé odi Jẹ́ríkò yẹn máa di wíwó. Back to my story, my experience àti Òkè Ọdẹ. Mo wá lọ síwájú Central Mosque yẹn. Mo wá ní ẹ̀ lóòmà ẹjọ́ àlejò ní mímbìrà yìí o. Àdẹ̀ tí ìwọnú ìlú tán. Májàsọ́lá sì wà nílé epo. Mo wá ní ẹjọ́ iṣẹ́ mọ ọmọbìnrin kan tó máa ń pè ní Àbẹ̀ní ayé là ń gbé. Ẹni yẹn ní Àbẹ̀ní ayé là ń gbé. Ó ní ṣé kìí ṣe Yorùbá wuyì. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ọmọ ìlú yìí ni ó dẹ̀ fà mí lọ́wọ́ ó mú mi lọ sí ilé wọn. Ó ní ilé wọn nìyẹn. Ó ní ilé wọn nìyẹn. Nígbà tá a débẹ̀, bàbá Balógun ni bàbá Balógun ti ṣe fàájì lọ. Bàbá Balógun ó ti ṣe fàájì lọ. Mo wá ní màbú lẹ ṣe rí Àbẹ̀ní sí. Wọ́n ní ọmọ tó dáa ni nígbà tí ọ̀fọ̀ ṣẹ̀ wọ́n nílùú yìí. Pé àwọn rí àrà tó dá kò sọ lẹ́yìn. Pé ọmọ àmúyangàn ni. Ṣé gbọ́ mi? Pé ọmọ àmúyangàn ni òun ò dénú òyìnbó kó gbàgbé orísun ẹ̀. Orí mi dẹ̀ wú. Ṣé gbọ́ mi mà? Yàtọ̀ tó lóye. Orí mi wú. Nígbà tí Ìgbòho wá wọ̀lú. Tá wọnú họ́ọ̀lù yẹn. Mi mà pé wọ́n pọ̀ nílùú yẹn tó bẹ̀ yẹ o. Ìbànújẹ́ ò ní wọlú ìlú yẹn mọ́. Lágbára Ọlọ́run. Màmá kan wá bá mi bẹ̀. Ó ní mo wá sọ́jọ́ lẹ́ẹ̀kan. Ó lóun wò mí nígbà tí mò ń bá èèyàn sọ̀rọ̀. Ó lẹ́ni yẹn wá sọ wípé mò ń béèrè Àbẹ̀ní ayé là ń gbé Yorùbá wuyì. Mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n wá ní àwọn fámílì àwọn ni wọ́n wá dárúkọ oyè tó jẹ́ ń lù ú. Balógun. Wọ́n ní kí n jẹ́ kí káwọn bá fámílì àwọn sọ̀rọ̀. Mo wá pe ayé là ń gbé. Wọ́n jọ sọ̀rọ̀ bí more than 30 minutes. Ṣé gbọ́ mi? Ó dáa kéèyàn ò ní bíbí rẹ̀ ń lù o. Ayé là ń gbé ò bá lé jẹ́ o. Ẹ jẹ́ kí gbogbo wa fi kẹ́kọ̀ọ́ ayé là ń gbé ò bá yé kò bá yé jẹ́ o kò bá ìlú jẹ́. They are proud of their pé ọmọ wọn ni. Ṣé gbọ́ mi? Ó dẹ̀ mórí mi wú. Ó mórí mi wú. Pé àkàìmọye àwọn ọmọ ìlú mi tá máa gbọ́ pé wàhálà ṣẹlẹ̀ díẹ̀ nínú ìlú wọn. Ọlọ́run ṣe pé mi ò sí ń bẹ̀. Ọ̀nà tí ó fi máa kó àwọn ẹbí títí ẹ̀ kúrò nínú ìlú ní ọmọ wa. Wọ́n ní Yorùbá wuyì òwúrú ìwà bẹ́yẹ. Tó gbé ọ̀rọ̀ yẹn kan orí gangan. A tún padà bọ̀. Wọ́n ti tò sọ́nà dé wá. Ẹ máa gbọ́ Ìgbòho. Ẹ jẹ́ ká rí Ìgbòho. Àwa fámílì ìgbà tó délẹ̀ ẹ̀ka àwa ò sí ilé wọ́n wá pè wá pé Ìgbòho ti kọjá lọ ni. Àwa fámílì Àbẹ̀ní ni. Torí mo ti pariwo Àbẹ̀ní bẹ̀. Àbẹ̀ní ayé là ń gbé. Bí àwọn àti ẹ̀mọ́ lórúkọ yẹn. Ṣùgbọ́n èmi ti sọ pé Yorùbá wuyì. Àbẹ̀ní ayé là ń gbé. Aṣọ yìí yóò ní fàyà o. Aṣọ yìí yóò ní fàyà o. Yorùbá wípé ọmọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Torí pé ẹ̀yin ò sọ lẹ́nu ẹ̀ ní bá wọn jìyà o. Tọmọtọmọ ni o. My sister, I want you to continue like that. Ṣé gbọ́ mi? Ohun ojú mi rí ẹja fi sí ọ̀la àbí ọ̀túnla. Ṣé gbọ́ mi? Èmi máa ń yọjú náà dáadáa kí n lè rọ́rọ̀ sọ. Ó dúró gẹ́gẹ́ bí evidence. Mo ní kẹ́ ètò ọdẹ, mo ní kẹ́ jẹ́ pé 1,000 ilé wà tẹ̀ máa. Ó lè dúró gẹ́gẹ́ bí evidence. Ṣé gbọ́ mi? À ń gbọ́ yín. This time around, mo máa ń sọ̀rọ̀ kan mà. Ẹ má gbọ́ mà. Mo máa ń sọ̀rọ̀ kan mà. Tí Yorùbá bá fẹ́ to use opportunity that we have. Tí Yorùbá bá fẹ́ láti lo Tinubu now, this opportunity. N tójú mi rí ní ilẹ̀ Ìgbómìnà
wọ́n pe ìlú kan ní ọwá mo ń bọ̀ o ṣé ọwá are ni àbí something like that. bọ́lẹ̀ pàdé bẹ̀. ọwá onírè àbí. ọwá onírè. Kò sí ẹyẹ nínú ìlú yẹn mọ́. Bẹ́ẹ̀ni. Eléyìí ò sọ̀rọ̀ pé ẹni bá wò lórí social media kò rí kankan o. Kò sí ẹyẹ. Mọ́ṣáláṣí tó wà bẹ́ẹ̀ làwọn wèrè yẹn wá ń sùn lálẹ́ tí ilẹ̀ bá máa wá tún wọnú gbó lọ. Sólà tó wà nínú mọ́ṣáláṣí yẹn náà wá fi ń ṣáàjì fóònù wọn. Kò sí ewúrẹ́ gan òkè nínú ìlú yẹn mọ́. Gbogbo ìlú yẹn ó ti di gbó. Bẹ́ẹ̀ni, ọwọ́ kì í ṣe ibẹ̀ nìkan o. Kì í ṣe ibẹ̀ nìkan. Tí a bá tètè lo opportunity Bọ́lá Ahmed Tinubu àánú Yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀. Ẹjọ́ di Sunday adára fún yín ojú òní tí yé o. Bàbá Èkìtì ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan adúpẹ́ àlọ́ àtàbọ̀. Báwo lẹ ṣe ń jẹun? Ẹ̀yin kọ́ o àti gbogbo yín pátápátá tẹ̀ májà sọ̀rọ̀ bá lè ṣe ń jẹun. Mi ò ṣe mọ ọ̀rọ̀ tẹ mi fẹ́ ṣe àwọn èèyàn àwa o mi ò dẹ̀ láṣìírí ṣe gbọ́ mi ọjọ́ méjì tá a lò á jẹun o bọ̀tà ṣe torí pé ohun gbogbo àwa tá a wà ń bẹ̀ à ṣe tinú dídùn ẹni ra búrẹ́dì téèyàn kan bá ra búrẹ́dì dání àjọ já sí méjì ẹni bá ra kóòkì à pè sí méjì bí a ṣe ṣe lọ́jọ́ méjèèjì nìyẹn. Somebody like me now tí n bá délé mi lálẹ́ mo gbọ́dọ̀ wẹ̀ kán bá mi fi rọ́ọ̀bù pa gbogbo ara mi bí mo ṣe kúrú tó yẹ inú mọ́tò mo sùn mọ́jú inú mọ́tò. Bàbá Èkìtì mo ẹ kó dàbí ànátà ń sọ mo ṣe ń lọ sókè ọ̀dẹ̀ mo lè sọ fún mo ní iye èèyàn tó bá wù kẹ́ jẹ́. Bẹ́ẹ̀ mo débẹ̀ bọ̀ tíṣẹ́ rí by time tá a máa fi kúrò níbi tá a lọ last Májàsọ́lá ti ń gba àwọn ìpè míì ṣe gbọ́ mi. Jẹ́kí sunu mọ́tò yẹn máa lọ fún wa. Ẹni. Mo ní ìtẹ́lọ fi sunu mọ́tò yẹn máa lọ sunu lẹ̀ kọ́lá ẹ̀jẹ̀ mo ti pe Balógun mo ní kọ́ ló bá mi ra ẹran. Iná kiri ní àná nígbà tá a dé lọ ní tá a bẹ̀rẹ̀ iṣẹ́ pàápàá tá a ní káàkiri Òkè Onígbín la lọ sùn ṣe gbọ́ mi. Àwọn Òkè Onígbín ní nǹkan bíi àrán bíi to 8 ṣe gbọ́ mi. To 8 àwọn tó dẹ̀ ń tẹ̀lé Ìgbòho tó ń tẹ̀lé wa kiri sà mọ́tò tó tẹ̀lé wa lẹ́yìn kí n má fi kún alẹ́ ní 300 ṣe gbọ́ mi. Gbogbo àwọn àdúgbò yẹn gan nígbà tán débẹ̀ wọ́n rò pé àwọn báńdíìtì ló ti dé ni ṣùgbọ́n nígbà tán rí i pé àwọn eléyìí ń ṣe báńdíìtì ṣe gbọ́ mi mà. So majority of iwájú skul kan lórí fídì yẹn la sùn mọ́jú. As early as 10:30 this morning a dẹ̀ ti bẹ̀rẹ̀ ẹjọ́ ní ègé. Bẹ́ẹ̀ wo kéré lágbo méjìlá gan yà mí lẹ́nu. Ẹni. Bẹ́ẹ̀ ṣe tètè dókè ọ̀dẹ gan ó yà mí lẹ́nu gbèsò kí ọdẹ jìnnà tí mi tẹ́ lọ yẹn. Iṣẹ́ rí mo ní kí ẹjọ́ ti sẹ́ndẹ̀ sẹ́hun tó dùn mí rí máa tù. Majority of àwọn wèrè yìí tó ti gbọ́ pé Ìgbòho wọ̀lú ọba mẹ́ta ló sọ wípé àwọn èèyàn ń pè pé àwọn ará bíbá ti ń pàkẹ́rù wọn sá lọ. Bẹ́ẹ̀ni I know. From Òkè Oníyè from kí náà ti pè Òkè Onígbín títí àfi fi dé gbogbo ọ̀dọ́ yìí yẹn a pàdé mọ́tò lọ́nà. Àná ti ń di ẹrù wọn eré lẹ́pẹ́ ni. Bẹ́ẹ̀ ni mà. So that is why I'm saying it. Èmi ò ń ṣe olóṣèlú. Ọ̀rọ̀ òṣèlú kọ́dẹ̀ lélẹ́yìí. Ọ̀rọ̀ láti sèbù láìpù Yorùbá àti ilẹ̀ Yorùbá. Ṣé rí ẹni tí ò bá mọ ìgbómìnà tí ò bá mọ ilẹ̀ ìgbómìnà? Àwọn ará bíbá yìí yàn máa jẹ lórí máàpù Nàìjíríà yẹ baba ńlá rọ ni o. Ìgbómìnà tó bí wọ́n dẹ̀ ní ilẹ̀ tó wà fertile. Ṣé gbọ́ mi, ohun tó ranjú mọ́ wọn nìyẹn o. Ohun tó ranjú mọ́ wọn ilẹ̀ ìgbómìnà ní ilẹ̀ most especially Ìfẹ́ lódù local government. Mo lè sọ pé local government yẹn ló tóbi jù ní gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni
federal local government wà nìyẹn. Yes. Ó dára jù mọ́ nìyẹn. Láfi ní pé ká lu opportunity bàbá yìí tó fẹ́ràn Yorùbá tó fún Sunday Igboho l'opportunity wá padà. Ṣé gbọ́ mi mà? Òun ṣe ń kó wa mọ́ náà. Àwọn ilé mi tán fi bíi 20 million kọ́. Wọ́n ti fi ìbọn jálẹ̀ kú ẹ̀. Igbó ti mọ bò ó. Ẹni à ń pa ẹni yẹn síbẹ̀ ni. Adé ìlú kan gbogbo òórùn tó bọ̀ bẹ̀. Májàsọ́lá ní ká padà ní. Ẹ padà òórùn bíbá yóò dáa. Ká má lọ sí. Bóyá èèyàn náà pa sínú ilé ni o. Bóyá ewúrẹ́ ni o. Àti mọ̀. So we must use this opportunity, Baba Bola Ahmed, to clear the mess of this called Fulanis in our land. Ẹjọ́ di Saturday. Ọ̀rẹ́ kìtì ọ̀la Saturday mi nígbà yín láàyè. Ìwé kìtì ẹ jẹ́ kó di Sunday. Ẹ jẹ́ kó di Sunday jọ. Ẹni? Ẹ jẹ́ kó di Sunday. Saturday ẹ ti sùn. Ọ̀la ni Saturday ẹ sùn ẹjọ́. Kò sí wàhálà màmú. Ẹ ṣe gan. Saturday mo bẹ̀ yín. Ẹ Saturday sùn tó bá di Sunday a máa gbé wá sórí ètò Bàbá Èkìtì. Ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ fún Bàbá Èkìtì ní one thing or the other, please ask me for his account number. I will send it to you. Tí Bàbá Èkìtì kò mọ eléyìí o. It's crazy. Mo mọ̀ kan tí àwọn guys tí wọ́n go through. Mo mọ̀ how they go 2 days láìwẹ̀. Mi fẹ́ máa go deep nínú ẹ̀. Even I force them pé gbogbo pátápátá kí wọ́n lọ sùn lé bàbá mi. Kò sí iye tẹ́fẹ́ jẹ́ ẹ tí ẹ̀ ṣì sinmi wọ́n ní kò sí tó jọ àwọn tó ń lọ sí Ìgbàjà. Ìgbàjà báwo ẹ dúró wọn náà tó fún gbẹ́gbẹ́ tó dáhùn tó lọ sí. In fact, I don't know, but we just have to applaud and appreciate them. Èkìtì àti gbogbo ẹ̀yin ìwé ẹ̀kọ́ pátá kùdùsì fún gbogbo yín pátápátá. Kódà mo fún yín ní Ràmọ́nì ebi ò ní pa yín. Ẹ ṣé gan adúpẹ́ pẹ́ òkun. Ṣẹ̀dá yóò ní gbàbọ̀dù. Ìyá mi máa jó oyè wọlé ẹ lè pè mí nísìn má jó oyè wọlé ẹ lè pè mí nísìn kí fún yín lákàntì Bàbá Èkìtì. Ẹ lè pè mí kí fún yín lákàntì Bàbá Èkìtì. Okay, let me take you from. Wọ́n jẹ búrẹ́dì bíi oyè olóòmù tètè gbàgbé. Bóyá ìṣẹ̀lẹ̀ yẹn kó tẹ́ kí n ṣe ni pé kí n lọ sí bakery. Ẹgbẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ wọ́n lọ sí tọ̀ ní kí n lè lọ sí bakery. Kí n sí bakery ju ẹ̀ sí ta fresh. Olóyè yẹn ọ̀rẹ́ ẹ ti sú mi bó ṣe leave Ọlọ́run ló mọ̀. Olóyè ọ̀kọ́dẹ̀yàn fúyẹ́ ńlẹ̀. Ìyá tó pè wá mo ti pè yín padà o. Olóyè Ọlọ́run ló mọ bọ́ ṣe bí. Ẹ bá gbọ́ sókè lórí fóònù. Ẹ̀lọ́ ẹ ṣeun à ń gbọ́ yín o. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ ṣeun. Adúpẹ́. Ẹ ṣeun. Adúpẹ́ ìnàpọ̀ ẹ̀wọ̀n ògbé kan. Àṣẹ. Torí pé tàbá ní ká mọ ìyà tó jẹ wá. Wọ́n dára wa náà tọ́ lọ́ọ̀ni. Lọ́ọ̀ni. Àmọ́ ìyà jẹ wá, àwa dúpẹ́ lónìí. Adúpẹ́. Bó bá ṣe pariwo Yorùbá nation tá pariwo kìníkà pariwo gbá, ipá wa náà mọ́tò ẹ̀ káàtì. Àmọ́ bọ́lá ṣe tòótọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni bọ́lá ń ṣe tòó nígbà náà bó ẹ̀ la ṣe ṣeun ó
wa ló fi wá gbé wa débi oko adédó lónìí àmọ́ ibi tá a sì ń lọ bẹ̀ ń wájú èèyàn ọmọ Yorùbá ẹ mọ̀ ká lè ṣèbínú ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ kò sẹ́ni wọ́n ká gbé ẹ̀ lè ṣe Bọ́lá náà Tinubu gbogbo aná láti gbogbo tí ń gbé torí pé kí ìyá jẹ wá Ọlọ́run ní fìyà jẹ wá ìyá jẹ wá. bàbá wa ẹ má wulẹ̀ tún kọ́ Ọlọ́run ní fìyà jẹ wá ẹ dákun torí Ọlọ́run ní fìyà jẹ wá Ọlọ́run aṣáájú wa ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ adúpẹ́ o adúpẹ́ akáfíńra wa lẹ́nu adúpẹ́ pé àtún wá fira wa lẹ́ kálá fira wa lẹ́ ni kò bá pọ̀ jù báyìí lọ adúpẹ́ pa fira wa lẹ́ Ọlọ́run ní fi ẹnu kọ̀ọ̀kan wa lẹ́ àti oúnṣẹ̀ sínú wa ni àti kírísítẹ́nì ní wa mùsùlùmí ní wa Ọlọ́run ní fi ẹnu kọ̀ọ̀kan wa lẹ́ nítorí ti sọnù ní orílẹ̀ wa Ọlọ́run fi lọ́pọ̀ Ọlọ́run fi dá padà fún omi ní gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́dọ̀ ọ̀ràn ẹ ṣeun lóko ẹ kó ètò. ẹ ṣeun gan ẹ ṣeun yàwá ẹ ṣeun God bless you sir ẹ mọ́kàn yín kó lè ọkùnrin ní yín ẹ mọ́kàn yín kó lè Mr. Yàwá Stella wọ́n fún mi ní 20k ẹ̀yin tẹ̀ máa wà kọ́ṣẹ́ wà ń bẹ̀ Yàwá Stella fún mi ní 20k ẹ ṣeun o màmá wa Stella wọ́n fún mi ní 20k. Yàwá Stella wọ́n fún mi ní 20k bá mi kọ́ kalẹ̀ cash account o. ó lọ sí iwájú ilé àwọn bàbá mi ó wá ń pariwo ilé àwọn Yorùbá àwọn fámìlì mi ti mọ̀ wọ́n bí Èkìtì Ọlọ́run yẹn tẹ̀sí níyàwó bá ní kọ́ fún yín níyàwó kan mo ẹlẹ́kùn ẹlẹ́ bá mi rẹran fún wọn àwọn aráalé ọlọ́ bàbá Èkìtì ẹ ti fọ́nbù ayé àti Sunday Igboho máa sanwó ẹran yẹn fún mi máa gbówó ẹran mi lọ́wọ́ yìí. You don't want to don't tell me you don't want to disturb my program. If you send money, I must call your name. Don't tell me. Oh yeah. Any sùúrù. Ìyá evangelist ẹ fún mi ní receipt owó tẹ send ẹ fún mi ní receipt you don't tell me nobody should tell me not to mention. It was one mention orúkọ wọn. Like my phone to ní blow lẹ́nu. If anybody send money to me, I say don't mention my name. I'm going to buy any blow lẹ́nu. Don't mention your name níbo. Gbogbo ìfà sí ìwà àwọn lọ tà yín ni mo fẹ́ tell everybody. Tí bá ti ń bí mi. Inú ti bí mi fẹ́ lọ tell everybody. Mi ò tó máa ra fáǹsì àyè fáǹsì mi tó máa ra wọn náà ni. Àbí ká ṣàjọ ká máa dá 2 million. No, mo fẹ́ dájọ́ kalẹ̀ yín fáǹsì mi ká máa dá bíi $2 million lóṣooṣù àwa bíi 500 kí n kó number 1 kí n sá lọ èrò tó wá sọ́kàn mi nìyẹn o àti gbé kọ́ọ̀lù jọ àti gbé kọ́ọ̀lù lórí fóònù ìyàwó ẹ ṣe o gan àkáṣọ bẹ́ẹ̀ Èkìtì àbí máa sẹ̀dẹ̀ sí máa sẹ̀dẹ̀ sí ẹ ṣe ìyá mi kí n kó number 1 kí n sá lọ. Hello. Yes, ma. Hello, Auntie. Oui, hello. Ìyá mi. Hello, ma. Hello, mo wà ń gbọ́ yín o. Mo ní bọ́lá bọ́rọ̀ dé mo ìṣe wọlé sí mo ní kí n sáré pè mí. Bọ́lá bọ́rọ̀ dé kí ló tẹ pẹ́ dé kíláàsì. Ká má. Kí ló tẹ pẹ́ dé kíláàsì. Ẹ má bínú mo ẹ̀ṣẹ̀ dé ibi iṣẹ́ ni ibi iṣẹ́ bíbá ìṣe gbà ni. A máa fáìn nìyẹn máa san $1 million. Ok, kò burú mo ti gbọ́. Ọlọ́run á san. Àwọn olóyè olóyè Sunday Igboho àtàwọn òbí ẹkùn wọ́n lọ sí òkè ọdẹ lẹ́nu wọ́n ti ń tọ̀ gbogbo Kwara látàná. So mo ti rí látàná. Èní tó ń dókè ọdẹ fún mọ̀kẹ́dẹ́ ní Yorùbá wuyì mo wá rí adúrú ọkọ̀ tí wọ́n kó mo rí adúrú èrò tó tẹ̀lé olóyè Sunday Igboho ìṣà. Èmi fúnra mi dẹ̀ mọ̀ wípé nínú sísítẹ̀mù yìí àti Sunday Igboho àtàwọn tó tẹ̀lé kò sẹ́ni tó fún wọn ní sálárì. Bẹ́ẹ̀ ni ó lóun ò fowó yàtọ̀ sáwọn bàbá wa àǹtí Gani Àdàmú tó ń béèrè owó nítorí tó bá fẹ́ jáde. Nítorí àwọn àǹtí wa Gani Àtù Ìdàmú tó ń béèrè owó tó bá fẹ́ jáde. Sunday ò béèrè owó ájú wọn lò ṣé wí lẹ́jọ́ ìjà aláró tó bọ̀rọ̀bọ̀rọ̀. Tó ti yẹ Ọlọ́run á dẹ̀ fún ṣe torí gbogbo ìyàtọ̀ fi jẹ wọ́n lókè ọdẹ ní Kwara yẹn ó dópin báyìí o
àwọn bàbá ńlá wa tó ti dé kọjá bá ṣiṣẹ́ pọ̀ o á dìde Ọ̀nìlà á dìde o Ṣàngó á dìde Ògún á dìde Ọbàtálá á dìde Ọ̀ṣun á dìde á bá ṣiṣẹ́ yìí pọ̀ o àwọn áńgẹ́lì Ọlọ́run gan torí pé ìpakúpa ló ń pa àwọn ènìyàn á dìde àtìlẹ́yìn àbàṣe so àwọn àti Gani ò ní rọ́wọ́ mú ẹjọ́ ni kò máa rojọ́ ní tí mo rí pọ́n ní wọ́n ń gbàdúrà ẹjọ́ lọ́tọ́ fì mọ́lẹ̀ a ní kọ́ gbàdúrà ni kí ló dé ọ̀fẹ́jọ́ ṣe ti bàbá olórí pupa tó kú má pa mọ̀nà ọ̀run máa ń lọ ọ̀dẹ bàbá tó ń gbè lẹ́yìn ọmọ ẹ̀ tí ò ń ṣọmọ ẹ̀ ọmọ bíi ìdá ọmọ tápà Ọlọ́run á bá wọn ṣe kọ́ ya máa rojọ́ kiri o kọ́ máa sunkún kiri kọ́ máa sunkún sábọ́ kiri o àwọn ọlọ́lẹ́kú kọ́ máa sún bọ́ tí ń sunkún láyé Sunday Igboho ń da Ọlọ́run àtìlẹ́yìn ojú wọn náà máa ṣe ojú máa tì wọ́n Sunday máa dé pẹ̀lú àwọn èèyàn ojú máa tì wọ́n lágbára Ọlọ́run bàbá wa Sunday fún Sunday ní ọwọ́ pé kó máa nìṣó kó má padà lẹ́yìn ẹ̀ o kọjọ́ nítorí Ọlọ́run kó túbọ̀ máa bá mi fún lágbára àwọn tó bá yẹ kó kó tì í kó bá kó tì í kó máa ràn lọ́wọ́ torí pé kò lè dá ṣe kó bá mi ràn lọ́wọ́ o kọjọ́ o kò béèrè owó o kò ń ṣe oníbàárà o bí àti Gàníyà kò ń ṣe oníbàárà bí àti Gàníyà Àdàmú o kò ń ṣe oníbàárà o ẹjọ́ nítorí Ọlọ́run á bá wọn ṣe bàbá yìí gan Ọlọ́run á fún lẹ́mìí gúgùn láti gbọ́ orílẹ̀-èdè wa fún wa Ọlọ́run á fún lẹ́mìí gúgùn ẹ̀mí gúgùn Ọlọ́run á fa àti àlàáfíà láti kó gbọ́ orílẹ̀-èdè wa fún wa mo dẹ̀ gbàdúrà fẹ́yìn náà ní gbogbo iṣẹ́ ìrànṣẹ́ o gbogbo iṣẹ́ iṣẹ́ ìdífẹ̀ mi ń ṣe o ní orílẹ̀-èdè wa bá tó bá tásìkò bá gbogbo alájọ máa jẹ wàrà tóyin tó wà lórílẹ̀-èdè wa o Ọlọ́run á bá wa lé àwọn àjòjì wọgbó o á bá wọn lé wa dà á bá wa lé wọn dànù o Ọlọ́run aṣọ Sunday àtàwọn tó lọ Ọlọ́run aṣọ wọn dé láyàtọ̀ láfíà o Ọlọ́run á dẹ̀ gba gbogbo Kwara sílẹ̀ o kó lọ́wọ́ àwọn aṣekúpani àwọn àjòjì ènìyàn tó ń ba ìlú jẹ́ tọ́jú ń pààyàn Ọlọ́run á gbà lọ́wọ́ wọn Ọlọ́run á lé wọn wọ́n gbàgbára lọ́wọ́ wọn mo gbàdúrà fún Sunday Igboho ayọ̀ àtàlàfíà ló máa fi padà o ẹ ṣé gan ma ẹ ṣé àdúpẹ́ ẹ kó àtúnṣe o ẹ ṣeun gan nǹkan tẹ́mi wá ń ṣe ni wípé àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho kódà bójú owó epo kí Yorùbá Wuyi fans ká máa fún wọn. àkòbùrọ̀ Ọlọ́run á bá ṣeré ẹ bá ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni pé mi ò mọ àkáǹtì yín débi pé àkáǹtì Nàìjíríà àkáǹtì nìyẹn la pin sójú network sójú Facebook àti YouTube yẹn tó bá fẹ́ sell àbí tó bá fẹ́ kí ni wọ́n á pè pay tó máa ń lò ní ìlú òyìnbó yìí jẹ́ kì í ṣe ó pay o palmpay àbí PayPal tó bá fẹ́ PayPal lánàá ní ìlú òyìnbó tàbí sell ẹ máa pè mí máa fún yín ẹ ṣé gan àdúpẹ́ ẹ ṣé gan o ẹ ṣé ẹ̀kọ́ àtúnṣe ó dàbọ̀ ẹ ṣé ìyá wa evangelist wọn ní kí n má dárúkọ àwọn mi ìdárúkọ mo ti gbàgbé mi ìdárúkọ wọn o ìyá wa evangelist wọn fún wa ní 150k bẹ́ẹ̀ mi ìfẹ́ dárúkọ wọn mi tí ìdárúkọ wọn ṣùgbọ́n tán fún wa ní 150k so mi ìdárúkọ wọn kí má sùn ọ̀dọ́ ní àǹtí wa àǹtí bọ́dá wa àǹtí Gani ṣé mi wá gbọ́ òsùnmọ̀ bọ́dá wa àǹtí Gani mo dẹ̀ ń sùn ẹ wá lóhùn èké lèmi sùn ta ló ń sun èké mo ti sùn ní night ni mo ṣe kẹ́hìn anybody má yọ mí lẹ́nu night ni mo ṣe mo sùn ní night ni mo ṣe ohun èké lèmi sùn mo ti gbọ́ mo bọ̀ abẹ́ two napa àbí two napa please ẹ send mi ní hi lórí YouTube nísà ìpè ń bọ̀ lórí WhatsApp ẹ send mi ní hi ẹni ẹ̀yin ni two napa àbí kí lórúkọ yín ẹjọ ẹ send mi ní hi ẹjọ o ẹ send mi ní hi nísìn ẹ ṣé gan ẹ tẹ́ bá mi send owó tó Bàbá Èkìtì náà ẹ ṣé Bàbá Èkìtì you dey see alert àwọn fans Yorùbá Wuyi mo love yín dá quest àtàlọ́ tó send request àti close yìí. ìgbà àwọn fans mi máa ta wọn fún ti máa ta anybody Yorùbá Wuyi God bless you too máa ta anybody tí wọ́n á lórí péjì everybody àti Yorùbá Wuyi o àti Yorùbá Wuyi fans o gbàjọ́ máa ta everybody. ẹjọ napa yìí ni mo ń dúró dé o mo ti ta anybody mo ti gbowó ṣé Bàbá Èkìtì àti olóyè Sunday Igboho ìkókó lóde làwọn méjì ó gbọ́dọ̀ ṣe nǹkan lójú wọn pé
ẹ má sọ Abẹ́kìtì wọnú lé wa lọ ọ̀rọ̀ mi gidi ti sú ni àwọn fámìlì náà wá ń pariwo ẹ kọ́ àwọn ilé aṣọ ní o àwọn ilé aṣọ ní o ti máa mú yín bàbá Èkìtì. Tí nàpànàpà yìí ni mo ń dúró de o. You don't have my number. +17. Ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section ẹ jọ̀ọ́. +17 18 50 20 573. Ẹ bá wà nílùú òyìnbó ẹ má fi +1 sí. Ẹ kọ́kọ́ 718 718 50 20 573. WhatsApp nìkan ní WhatsApp 718 50 20 573. Tẹ́ bá wà ní Nanga Nigeria ẹ fi +17 18 50 20 573. Tẹ́ bá ní di Nigeria account number òun lẹ ń wò lójú screen mi yẹn mi fẹ́ pè kéde má lọ ṣe mistake so òun lẹ ń wò yẹn Latifat Àmọ̀kẹ́ Àjàlá First Bank. Ẹ tó bá nídìí ẹ lè bá gbóhùn sókè bí ẹ tó máa sùn lélẹ̀ tó bá ti sọ̀rọ̀ Sunday Igboho báyẹn nífẹ̀ẹ́ lọ mọ́. Hello ma ẹ kálẹ́ mà. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ṣé dáadáa bá yín ilé ńkọ́. Ọpẹ́ ní fọ́nà o àkúṣe ní mà. Yes sir. Ẹ jọ iye tí àwọn náà bá rí pé iye tí a rí pé a lè lágbára láti sẹ́ẹ̀dì tá a bá rí àkáǹtì nọ́mbà tá a lè. So ẹ rí lójú screen kẹ́ ẹ máa send ẹ̀ sí yín àbí. Bẹ́ẹ̀ ni mà. Bẹ́ẹ̀ ẹ tún sọ pẹ̀lú confidence wá fún yín ní ẹ̀ṣẹ̀ ẹ tún sọ pẹ̀lú confidence kì í send ẹ̀ sí. Ẹ mọ̀ fún wa lẹ́sìn ẹjọ́ ní omi jíjẹ́ kì í. Ọkọ ni wọ́n wà lójú screen yẹn máa send ẹ̀ sí ẹ tẹ́lẹ̀ lọ́dọ̀ yín kẹ́kọ̀ọ́ ra yín ẹ tẹ́lẹ̀ ẹ bá mi send the receipt bá ti send ẹ̀. Kò sí wàhálà mà. Ẹ bá mi send the receipt ẹ kì í send ẹ̀ sí. Aláì àwọn ìbáwí fans ìjọ ìgbéde àlìkí àmì mi ni màá wà lẹ́nu gate èmi báyìí màá wà lẹ́nu gate èmi máa mú èèyàn tí kò bá ṣe dáadáa láyé èyí fans ló bá wù yù aláì kò tí màá ṣe fún yín ẹni ìwọ mi trust ẹ mi trust ẹ ntẹ àdìtọ mi trust ẹ ọ̀gbẹ́ni o lè kówó àdìjọ náà jẹ owó tá a bá tún gbà láti. Èmi ò trust ẹni tó bí ṣe ń wẹ̀ yìí o lè máa gba bribe lẹ́nu àdìjọ náà bí ṣe ń wẹ̀ yìí o lè gba bribe lẹ́nu àdìjọ náà. Àní mi trust ẹ àbí wàhálà wà ń bẹ̀ yìí mo ní mi trust ẹ ẹ máa gbà mí kẹ mo ní mi trust ẹ o lè tún continue mi trust ẹ o lè lọ gba kíní lẹ́nu àdìjọ náà nísìn. Ẹ ṣé o tó bá mi sẹ́ni owó sí bàbá Èkìtì ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ tó bá mi sẹ́ni owó sí bàbá Èkìtì mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé bàbá Èkìtì o lẹ́ẹ̀kìtì bàbá Èkìtì àjọ máa pín ní o máa gba percentage o 50% bàbá Èkìtì 50%. Bàbá Èkìtì iye tó bá wọlé sàkáǹtì àjọ máa pín èmi àgbà 60 èèyàn àgbà 40 tó lè mi mọ announce. Wow. Ẹ ṣé màámi for the good calculation. Mi ti calculate ẹ bẹ̀tẹ̀ mi náà lọ calculate ẹ nísìn. Wow. Wọ́n ní so far so good àti rí 632,000 naira. Ẹ pàtẹ́wọ́ fún mi náà. Ẹ pàtẹ́wọ́ fún mi. Pa. Ọlá 36 ẹ ṣé gan mo dúpẹ́ gan. Oh okay. Àkáǹtì wo lẹ fẹ́ ṣé cell ṣé paper ni máa ń gbé ní Bambi ló máa mi lọ school. Ṣé cell lẹ fẹ́ àbí PayPal àbí Nigeria account number sir. Ẹ̀yin mo ń dúró. Okay, nìkan láwọn bá ṣe àwọn bá aṣọ lóde l'Amẹ́ríkà máa bá mi mú nǹkan wá bí ní fẹ́ anybody jẹ ẹ bá mi agúgúrú àtẹ pa wá àbí bí títì
Okay. Ọlọ́run ọba ṣá Yorùbáwùyí fans èmi mọ̀ kó ló ṣe. Bàbá ti sọ pé táwọn bá ti dé táwọn bá ti dé pa táwọn bá ti dé jẹ́ káwọn dé Ọlọ́run kọ́ máa bínú òbí dẹ́ káwọn dé àwọn gbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Wow, somebody first because one I got online America visa yesterday for my Thanksgiving day. Hey! Congratulations to you. I thank God on your behalf. One Yoruba, I will see you soon in America holiday. I got my online America visa yesterday. Ẹ máa bọ̀ ní Brooklyn ni mo wà. Ẹ máa bọ̀ ní Brooklyn tó bá ti dé sí New York. Just call me. I'm going to meet you. Nigeria ti ń bọ̀. Ẹ máa bọ̀. Anybody. Ìyá kan náà fẹ́ lọ ṣe àwọn fẹ́ lọ gbé mi ṣe birthday mi. Birthday mi lọ́nlọ́. Ogún o. Olóyè ṣé olóyè yẹn wá jẹ́yàn tó dáa olóyè ò kì í ṣèyàn tó dáa ṣéyàn tó dáa olóyè yìí. Olóyè ò kì í ṣèyàn tó dáa olóyè ò kì í ṣèyàn tó dáa ṣé mi ò mọ olóyè yìí mo mọ olóyè dáadáa. Ok ìyá mi another 50,000 tẹ sẹ́ǹdì. A máa yọ 50,000 fún bàbá Èkìtì náà fẹ́ send account náà fẹ́ send 50,000 sí Yorùbáwùyí náà send ẹ̀ sí so a máa yọ 50,000 fún bàbá Èkìtì wọ́n ti fún wa lówó ti ìwé ẹ̀kan rẹ́dì o ilẹ̀ ti dárúkọ wọn 150. Àbí ká ti kó wọ 1 million ni àbí ká ti kó wọ 1 million ni ṣé ká ti kó wọ 1 million ni ẹ bá mi ti kó wọ 1 million kí lọ sùn ẹ jẹ́ bá mi ti kó wọ 1 million ẹ jọ̀ọ́ ẹ jẹ́ bá mi ti kó wọ 1 million èló ló pa ti rí 632 èló ló kù yẹn 632 èló ló kù tó máa fi pé 1 million èló ló kù tó máa fi pé 1 million. Lọ́lọ́kùn tó máa fi pé 1 million bá mi ti kókó 1 million bá mi ti kó 1 million kí lọ sùn. Báàlẹ̀ ṣe ń ṣe báyìí ṣebí evangelist ló ń bá yín sọ̀rọ̀. Èmi lọ fún lọ́wọ́ èmi ò ní dárúkọ ọlọ́run pé mi ní dárúkọ àmọ́ wọ́n fún mi ní 50,000 naira mi ì dẹ̀ ní dárúkọ wọn o èmi náà pé orúkọ wọn bẹ̀rẹ̀ láti fàṣà àmọ́ mi ní dárúkọ wọn ọlọ́run èmi ò ní dárúkọ wọn mo mọ̀ pé orúkọ wọn bẹ̀rẹ̀ láti wọ́n fún mi 50,000 ọ̀dà wọn fún mi 50,000 èmi ọlọ́run ní jẹ́ kí n dárúkọ wọn. Àpòyí sàmúrà òkè ìgbà àpòyí ò ní gbọ́wọ́ yá máa lọ sókè lágbára ọlọ́run ẹni táwọn gbẹ́tẹ́ fún wa lówó wọn lówó wá pè ló ó kù 368 tó máa fi pé 1 million ẹ fún mi 368 ó jẹ́ kí n kọ́kàn ẹ fún mi ní 368 o ẹ jọ kí ló tẹ̀ máa ń ṣe báyìí náà kí ló tẹ̀ máa èmi lẹ́ halẹ̀ mọ́ tí máa ju yín gbà sálẹ̀ halẹ̀ mọ́ tó pẹ́ ẹjọ́ rẹ̀ mi mo kàn ń ṣàánú yín ẹ halẹ̀ mọ́ mi pé báwo lèmi ṣe ń dárúkọ yín ọlọ́run aṣọ yìí ẹ máa wá bá mi lamẹ́ríkà ẹ máa rí kan tí màá fojú yín kan màá nà yín bíi àmì nínú yín torí ẹ ti fún mi ní bribe àwọn ẹ ní sí lára àwọn tí mo fẹ́ tà wọ́n ti fún wa ní 5,000 naira kí lórúkọ wọn 5,000 Mr. Owólabí fún wa ní 5K.
ìṣòro lábí ti fún wa ní 5k ẹ ṣe jàre wọ́n ní kébì máa dàrúkọ wọ́n dẹ̀ halẹ̀ mọ́ mi ẹ wá gbà mí lọ́wọ́ ọ̀rẹ́ mi ni kí má dárúkọ yín bá wò tí mi bá dárúkọ yín ẹ̀ṣẹ̀ ni. Bàbá Èkìtì owó tó wọlé sàkáǹtì yín ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ tẹ́ bá mi sanwó sẹ́ndì owó sọ Èkìtì náà máa ẹ ṣé mo dúpẹ́ máa ẹ ṣé mo dúpẹ́. Ok ṣé kò sí 50 àti 100 yẹn bẹ̀ ogún yé ogún èló ni $150 jẹ́ láfojú àwọn fans mi wà láì ayé ní kọ̀kọ̀ ẹ pè mí sórí 718-5020-573 WhatsApp 718-5020-573 WhatsApp 718 ó yá ẹ bá mi ṣí èló ló ṣe dọ́là inú mi ṣe à ń dùn èló ni $150 jẹ́ lókì 36,800 mo ti 36,800 mo ṣe. Bàbá Èkìtì wọ́n ti bá mi jù yín ní wàásù 50k fún Bàbá Èkìtì náà ó ga ẹ máa pín ní sí Bàbá Èkìtì ní 50k yẹn máa fún mi ní 45,000 yín máa mú 5,000 Bàbá Èkìtì you will give me 45 you will take 5,000 10,000 olè owó ti tán wọ́n gba 50,000 máa bí mi 45 ọmọ fún wọn 10 gbèsè dé owó ọkọ̀ ya o ẹ bá mi ṣe lọ́dún 150 yẹn jẹ́sẹ̀ ẹ bá mi ṣí mi fóònù máa fi wọ́n ṣíyàwó mo fi ń ṣe TikTok ṣàǹgọ́dé owó ọkọ̀ ya o agbẹ́ náà kéńgéèdè kéńlẹ̀ ya àwọn Yorùbá mi yí fàṣẹ owó ọkọ̀ ya o agbẹ́ náà kéńgéèdè kéńlẹ̀ ya ọ̀gọ́dé owó ọkọ̀ ya o agbẹ́ náà kéńgéèdè ẹ bá mi ṣe tó bá ti pé kí n máa lọ tó bá ti pé wọ́n á mi là kí n máa lọ ogún gbọ́ fáǹsì ìwà wùyí ogún gbọ́ mo lè fògùn yín gbárí ìta anybody mo bí ṣe wà mo lè ta yín lọ́la ọ̀bẹ pléènì I am not selling anybody again. a ní màmí ẹ bá mi calculate ẹsẹ̀ lóní 150 yẹn jẹ́ ká ṣí mọ́lẹ̀ ká mọ́lẹ̀ tó kù 1m ni mo ń lọ ẹ bá wa gbọ́n sókè Mr. Thank you Mr. kí lórúkọ yín Ọlọ́run kò ṣe é ṣẹ́jú sí ẹ bá wa gbọ́n sókè. ṣòlé ẹ gbọ́n sókè mà ẹ pé dásìkò yìí mà. I don't know the rate now I'm using my phone please check for me please sorry Ọlọ́run màmí ẹ bá wa gbọ́n sókè Mr. Ṣòlé. a ní ẹ máa bọ̀ lórí YouTube mi orí YouTube Yorùbáwùyí náà lórúkọ mi òun náà ní bí àbí kẹ́ pè mí lórí nọ́mbà mi +71850200573 ẹ lọ wo YouTube ẹ wo Yorùbáwùyí lórí YouTube àkáǹtì yẹn wà bí náírà àkáǹtì ẹ bá fẹ́ kí máa ń pè American account sell àbí palmpay àbí PayPal súnmìjàre ẹ pè mí lórí nọ́mbà mi àbí kẹ́ ẹ wá wà àkáǹtì yẹn bíbí mi mọ ẹ bá mi ẹjọ́ ìdáná ṣe àárọ̀ tí mo send owó was it not 1,003 kìíní kan ni ẹ bá gbọ́n sókè ṣàǹgọ́dé ọkọ̀ ìyá ẹ kalẹ́ mà. ẹ lè ṣáà tọmọtọmọ. àṣẹ. ẹ jọ mo sẹ́ndì líǹkì kan sí yín lórí àfa kan tó tún ń fi àṣà Ìbàdàn gbójú lẹ̀ lórí olóòlù tó fẹ́ jáde tí kábíyèsí sọ ẹ jọ bá wa pílẹ̀ lórí ètò tí gbogbo ayé gbọ́ pọ́n tó ti ń bọ̀ ẹ jọ máa ẹ ṣe. mo ti gbọ́ àwọn ìyá Ìbàdàn ẹ wo wọn bóyá tutù àwọn ìyá Ìbàdàn ẹ wo wọn bóyá tutù. ẹ tó ń pè mí wọ́n fẹ́ nà mí ni o ẹ tó ń pè mí wọ́n fẹ́ nà mí ni Ọlọ́run bí náà dẹ̀ rẹ́ di ogún gbọ́ ọ̀rọ̀ tán nọ́mbà mi ò lọ wọ́n fẹ́ nà mí ni o bí náà dẹ̀ rẹ́ di yín wọ́n fẹ́ nà mí ni mo dẹ̀ rẹ́ dì ẹ tó ń pè mí yẹn Ọlọ́mọ kan wọ́n fẹ́ nà mí ni èmi gan dẹ̀ múra wọn kalẹ̀ ni. ẹ tó pè mí yẹn fẹ́ nà mí ni o ẹ yẹ kí n tún wọn pè rẹ tí mo múra wọn kalẹ̀ ní Ọlọ́run àwọn tán ní Ọlọ́run mú yín nọ́mbà yín ò lọ mo ti pè yín o.
ẹ bá mi wo rate tap máa fi send ẹ 150 ẹ bá mi wo ní rate tap o ẹ jọ̀ọ́ o mo fẹ́ mọ iye tó kù lókì mo ti pe orúkọ yín 36,800 mo ti pe orúkọ yín látẹ̀ẹ̀kan ẹ kí n wò ó mo kọ 36,800 orúkọ yín ni lókì tó sàn yà 36,800 mo ti kọ orúkọ yín lélẹ̀ kí n ṣèbò orúkọ àwọn èèyàn ó ní o mo ti kọ orúkọ yín sí ibi ẹ bá